Alase Nimi ire nko. Street food kan wà tó máa hungry mi. Kí la máa ń pè nígbà tí mo wà ní school gba, máa ń pè ní osu burger. Ẹ̀yin tẹ́ bá lọ sí Olabisi Onabanjo University, ó yẹ kó máa ring lórí yín. Ṣó yẹ yín báyìí. So osu burger, báwo la ṣe ń ṣe? Sharp. Ẹ bá mi wá Agege bread la fi ń ṣe. A bá ti dọ́dọ̀ àwọn àbókí yẹn, sharp, Agege. Àmọ́ wá là báyìí, wọ́n máa là báyìí. Ẹ ní là sí méjì o, ẹ ti rí báyìí. Kò ní just like this. Àmọ́ wá mú butter. Ẹ ṣe báyìí. Ẹ fi butter pa. Gonna do this. Memories. So, ẹ fi butter coat ẹ dáadáa. Ṣé ó yé? Kí lẹ́yìn máa ń pè? Àwọn máa ń pè ní osu burger àbí local burger. Kí lẹ́yìn máa ń pè yìí tí mò ń ṣe? So báyìí, bó ṣe ti wà yìí, màá wá gbé sínú pan. Ẹ̀wọ̀n káwọn Haúsá yẹn máa ń ní kinní tó máa fi ẹ gbé báyìí sínú pan yìí ti ń gbóná o. Ẹ rọra sojú ẹ̀ dé báyìí. Just kó fún yín, kó bá yín yọ butter yẹn. You get it? Tó bá ti yọ butter yẹn díẹ̀. Àwa brown díẹ̀ nínú. Ẹ ká fún ní some seconds. Mo rántí gbà yẹn, èló ló máa ń parí ẹ̀? Bí 100 naira. Ọlọ́run bá wa dá ilé ayé gidi padà. 100 naira ti máa dé. Àgọ́ garage, ẹ̀yin tẹ́ bá lọ sósùn gbà yẹn, àgọ́ garage. Tá bá ti débẹ̀ báyìí, àwọn Suya yẹn tó lọ báyìí, Suya. Oye yín, tá bá ti débẹ̀ báyìí, customer alpha. Àwọn buy but ó dàbí Bredi ń gbà yẹn, ṣé 20 naira kan ní solo bread àbí 30. Memories. 20 naira àbí 30 naira ló máa ń pa wọn àti bá yín là. Suya how much? Àti bàbá yín ṣe fàáfàá ẹ̀dọ̀ wọn kó gbogbo nǹkan àwọn àbókí sharp ni. Àti roll ẹ̀ ọmọ wa jẹ́ wa gbẹlura lè mú mi tí o lè fi juice anything lè tó ń ṣe juice ń gbà yẹn. Ẹ má jẹ́ àtànra wa. Omi tó tutù. Ngbà mí àwọn lè jẹ́ fún alẹ́ náà ni, alẹ́ ló máa ń bọ́bù lágọ̀ garage ńgbà yẹn. Ọmọ Ọlọ́run jọ̀ọ́ bá wa dàgbà gidi padà sí Nàìjíríà. Wow, ẹ ti rí, bí mi ṣe like kó máa ra brown létí tí ni. It's as if you are doing your toast bread, but it's not toast bread. So now mo máa gbé báyìí. Ká wá fa àwọn fillings wá sí. So apá kan lè máa rọra máa kó fillings yín sí, which is your cabbage. Ẹ mọ̀ pé gbogbo kíní yìí kò wọ́n lọ́wọ́ àwọn Haúsá, wọ́n máa ń ní púpọ̀. Then your onion, then your carrot. All very, very optional. But èmi like carrots. Wọ́n ní ká máa jẹun tó wà healthy. So màá wá kó Suya mi sí. Ṣó ń yé? Fi Suya yẹn deep ẹ̀ sí báyìí. Ọmọ. Wọ́n tún wá fi mọ́ cabbage sí. Bá yín bẹ́ẹ̀rì ẹ̀ síbẹ̀. As much Suya, èmi sọ fún yín pé tẹ́ bá ṣe débẹ̀ ni. Bówó yín bá ṣe mọ́ làbó kí ṣe máa tà fún yín. Tí màá ra ṣe kí ni a máa ra fa butter díẹ̀ sí. Tá a máa nzẹ̀lẹ̀. So ìwọ tó bá ní butter, you can actually do mayonnaise here. So you can fill it as many as you want. Now, nǹkan tí mo fẹ́ ṣe ń sìn lélẹ̀. Ẹ máa wò pé kí ni mo fi paper ṣe lórí table. Ẹ mọ̀ pé àwọn àbókí yẹn, newspaper ò kí ń wọ́n lọ́dọ̀ wọn. I miss those days. Àwọn àgbẹ̀ báyìí. Tó yé, àwọn wá ṣe báyìí. Ẹ máa rà pé. Mo dà pé ẹ fẹ́ ṣe shawarma. Ṣùgbọ́n mi ṣe sọ pé wọ́n pè ní local burger bí osu burger. Ẹ ti rí. So hence, nǹkan tí mo fi like kó gbẹ lórí iná ni pé a lè dúró re. Ẹ ti rí. Àwọn wá rà pé. So you wrap it very well. Very, very well. Inside. Very, very well. Gbàyẹn tó bá lówó gan, ẹ máa dáwó jọ together. Ọmọ á gbé padà sórí iná sharp. Àwọn ẹ ṣe máa rí osu burger máa wá tó lọ. Ẹ̀rọ bẹ́ẹ̀ lọ jẹ nǹkan gidi kan. Nǹkan gidi ni. So ọmọ gbàgbà ó ti dá padà sórí iná sìn just to eat it up. Pé àwọn veggies yẹn àti kìíní kan marry ara wọn díẹ̀ just for some seconds. Then we are done. Bó ṣì wà lórí kìíní ẹ jẹ́ kí n sáré fi yẹn clear bí by sharp.
nísìnyí mo ti clear table mi ẹ̀rí sìn mo ti wá tán ẹ̀ mo ti tán ẹ̀ sí ó ti brown ẹ̀ ti rí ó ti ń jọ shawarma ẹ̀yìn bread shawarma ẹ̀yìn náà rí ọkọ̀ ń ṣe shawarma paper ni o so ẹ jẹ́ mo ti tán ẹ̀ bẹ́ẹ̀ yẹn why that one is kí other side yẹn kó tún gbóná dáadáa ẹ jẹ́ kí n sáré gbé tíì mi kí n po tíì lèmi fẹ́ fi lò tèmi so òun lélẹ̀ mo ti po tíì báyìí ní báyìí ó ti set tíì mi ti set ó ti gbóná dáadáa bí mo ṣe fẹ́ exactly mo ti rọra gbé báyìí ó gbóná please be mindful now àwa máa gé báyìí ẹ̀rí bí mo yín gé àgé ní orí òjòrí ẹjọ́ ṣé bọ́gà kan ju báyìí lọ ẹ bá mi sọ náà ṣé bọ́gà kan ju báyìí lọ ẹ ti rí àwọn sóra ẹ ti rí àwọn veggies yẹn so this is how it looks just like you're eating your shawarma but it is very very filling man ẹran gan mo kọ́kọ́ gbé so ire o tọjọ gbogbo ó yàbọ̀.